Hello ẹ̀yin èèyàn wa. Good morning o. Ṣàlàáfíà la jọ wà. Àlàáfíà la máa bẹ títí láéláé. Àmín. Hello. Àwọn ènìyàn, ẹ jẹ́ ká kíyèsára. Ẹ jẹ́ ká kíyèsára. Téèyàn bá mọ ọ̀rọ̀ sọ, ẹ jẹ́ kí a mọ̀ pé àwọn tó tún mọ̀ ọ́ gbọ́ wà. Kì í ṣe gbogbo nǹkan ni kí àwọn èèyàn máa follow. Anything báyìí àti máa criticize. Àti máa criticize. Ṣé rí tí gbogbo èèyàn sọ àti àwọn kan sọ àwọn kan nì. Wọ́n ní Ayefele pórí ẹ̀ ò pé Ayefele orí ẹ̀ ò ṣe kíni pé ṣé kìí ṣe pé ó ya wèrè. Kí ló dé tẹ́kàn dédé bẹ̀rẹ̀ sí ní máa conclude lórí nǹkan kíákíá ti conclude. Bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájú kẹ́ẹ̀dì tó jẹ́ òtítọ́ mu. Àwọn ẹ̀tanú máa pọ̀ láyé yìí o. Àwọn èèyàn àṣé àwọn ọ̀tá tún wà wẹ́ṣà kò sẹ́ni tí ò lọ́tà. Àṣé àwọn kan tiẹ̀ ń wá ọ̀nà láti ba Ayefele láti bàjẹ́. Ètò ìbàjẹ́ èèyàn dáṣọ Ọlọ́run dúró. Ẹ jẹ́ wá sọ fún yín. Olúkálukú kan dídí jáde. Ẹlòmíì á sọ̀rọ̀ kò ní ro nǹkan kó tó sọ. Ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ tí ṣépè ó ti ń sọ̀rọ̀ burúkú. Ayefele ti lọ ṣògùn owó. Ayefele ti lọ ṣe kíni. Ṣé bí èèyàn ṣe ń ṣògùn owó nìyí? Tóògùn owó bá ṣe é ṣe kí ló dé tẹ́yìn gan ò lọ ṣe tiyín? Ẹ̀yin náà lọ ṣe kẹ́yìn náà rí nǹkan mú jáde. Ṣé Ayefele kà ni? Ṣé ó kà fún yín pé nǹkan tó ṣe Ọlọ́run ti mú ó ti ń kà? Ìgbà tí ẹ ti rí èèyàn tó ń ṣe kí ẹ ti máa wá ọ̀nà kọ́nà láti bi èèyàn wo. Kódà ẹ ṣe gbọ́ tara yín. Ẹ ṣe mọ tara yín. Ẹ má ṣe máa wo igbá onígbá. Kẹ ti máa wá mistake nǹkankan, mistake ẹnìkan. Wọ́n ní ọ̀bùn rí kú ọkọ ti rọ̀ mọ́. Ohun gangan ni àwọn tó sọ̀sọ́kúsọ. Why? Wọ́n tún fẹ́ wá ọ̀nà láti ba Ayefele jẹ́. Ẹ má jẹ́ kò ní ṣeé ṣe fún yín. Kò ní ṣeé ṣe fún yín now. It's why? Kẹ́kọ̀ọ́ jump into conclusion. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní ìbà bọ̀bọ́ yẹn jẹ́. Ní dídá tèmi, mi ò mọ Ayefele. A kàn mọ̀ pé fans everybody ni ní Nàìjíríà. Ṣó easy? Ó easy kéèyàn ṣògùn owó kó tún ní gbogbo gift tí Ayefele ní tọ́lọ́run bùkún lóríṣiríṣi ọ̀nà. Èèyàn ń suffer, ó ń kọrin, ó ń ṣe gbogbo ń ṣe everything. Ṣé ó easy? Kí ni tó fi ń kọrin? Kí ni tó fi ń suffer láti máa kọrin? Èèyàn ní gift èèyàn ló ń gbé ẹni ẹlẹ́ni ga. Ẹ̀dẹ̀ tí a conclude ó ṣògùn. Ó ní station. Ayefele ó ní station tí gbogbo wa mọ̀ pé ó ní radio station. Ṣé ẹni tó bá ń bọ̀ ní radio station láti wá ṣe program, ṣó máa sọ fún ẹni tó ní program pé ẹni tó ní radio pé àìmọ̀ o, nǹkan báyìí lòun fẹ́ sọ, nǹkan báyìí lòun. Eléyìí tẹ̀ tí wàá fẹ́ kọ́yàn lọ́gbọ́n. Torí àwọn tó tún máa lọ sí radio station tó tún sọ pé wọ́n fẹ́ polongo iṣẹ́ wọn láti jẹ́ kí gbogbo ayé mọ̀. Wọ́n ní ìpolówó ọjà ní àgúnmu òwò. Àbí kìí ṣe báwọn Yorùbá ṣe ń sọ ni àwọn àgbàlagbà. Okay now, ẹni yẹn ó wá sí ilé-iṣẹ́ Ayefele láti wá present ààrẹ. Kán lè mọ irú agbára tó ní. Kán lè mọ irú ọjà tó ń tà. Kán lè mọ̀ pé ó ti pass through irú nǹkan báyìí. Now ó dẹ̀ ti di ẹ̀dá tuntun. Òun máa ń ṣe gbà wọ́n àṣà wọn wá. Nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ti wáyé, ẹ fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ dẹ̀ fi ṣe. Mo rí táwọn kan gbé pósítà. Àwọn ń lọ sọ́dọ̀ Ayefele o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Ayefele. Kí lẹni ẹlẹ́ ṣé ó tún ṣe program dáràn ni? Ṣé èèyàn tún ní òun tún nílé iṣẹ́? Òun máa mọ irú èèyàn tó máa wá sí ilé iṣẹ́. Kó lè mọ̀ náà. Ó fẹ́ wá. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ sáfẹ́ atẹ́gùn. Kí ló yẹ kí ẹ̀yin èèyàn ṣe? Ẹ̀yin tẹ́ mọ̀ pé Ayefele ni ló ṣẹ̀yìn. Torí ó ṣẹ̀yìn ni. Tí ó bá ṣẹ̀yìn ẹ̀ẹ̀kan ní dédé. Jump into conclusion kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fẹ́ni ẹlẹ́ni. Ẹ ṣépè fún Ayefele. Ẹ ṣépè kí ni? Ṣé bí Ayefele yẹn ṣe rí yẹn? Ṣé ó ju ẹni tó ń criticize èèyàn? Ẹni ẹlẹ́ni tó jẹ́ pé iṣẹ́ orin ẹ̀ lọ́lọ́run fi rán. Ló rán pé kó máa fi máa tu
àwọn oníròbìnújẹ́ ọkàn kó máa fi máa tù wọ́n nú. Òun lẹ wá tó wá gbégbá pé Ayéfẹ́lẹ́ ó ti ṣẹ́ṣó, ó ti ṣe kìíní, ó ti ṣẹ́ṣó fún yín ni. Ó ṣẹ́ṣó ìṣòyìn abẹ́ ka mọ́bì tó ti ṣẹ́ṣó, abẹ́ ká oògùn owó mọ́ lọ́wọ́, abẹ́ ka mọ́ nǹkan burúkú ju iṣẹ́ orin tó ń kọ yìí. Ẹ tí ẹ ṣàánú wọn lọ́wọ́. Ẹni ẹlẹ́ni tó tún rọra ń dọ́gbọ́n ara ẹ̀, tó ń dọ́gbọ́n jayé, ó tún ṣí ilé iṣẹ́ lẹ̀, ẹ tún wọ́ ọ̀nà láti tún tà láti tún bá tiẹ̀ jẹ́. Ìlú ajé èèyàn ò dáṣẹ́ Ọlọ́run dúró, wọn ò lè rí nǹkan kan ṣe o. Ayéfẹ́lẹ́ kò gbọ́ ibi tó ti máa gbọ́rọ̀. The best bet tí mo ní láti advice yẹ Ayéfẹ́lẹ́. That person. Ìgbà tí mo gbọ́ program yẹn ní àná, mo ní mo ṣàrígbé àwọn èèyàn gbé pósítà lóríṣiríṣi pé Ayéfẹ́lẹ́, mo ní Ayéfẹ́lẹ́. Kí ni Ayéfẹ́lẹ́ tún wá dé di òrìṣà pọ́n ní òrìṣà kan, òrìṣà kínní? No. You are a gospel artist. And I believe you to the core. Pé èèyàn bá tiẹ̀ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, bí tiẹ̀ ṣe pé sí i, tí Olúwa ti mu omi Jésù, tó ti wẹ̀jẹ̀ Jésù, tó ti jẹ ẹran ara Jésù, tó ti ṣe everything. Ó ti dé àtúnbí, ó ti dẹ̀dá tuntun. Ayéfẹ́lẹ́ ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ. Even àwọn ohun àtijọ́ táyéfẹ́lẹ́ ṣe, Ayéfẹ́lẹ́ ò tiẹ̀ ṣe ohun àtijọ́ tó tẹ́ pé nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ o, pé ó burú jáyọ̀ káwá sọ. Bẹ́ẹ̀ tí Bíbélì fi yé wa pé wọ́n ní téèyàn bá ti gba Jésù lólúwa àti olùgbàlà, ó ló ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ó ti di tuntun. Èmi sọ fún yín 100% pé Ayéfẹ́lẹ́ ò sí ní ìdí rúdurùdu débi pé Ayéfẹ́lẹ́ máa sọ pé òun fẹ́ criticize òrìṣà kan. Náà yẹtọ̀ Ayéfẹ́lẹ́ ló sọ. Ẹni tó sọ nìkan wà lọ. Bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ ti wádìí ohun gbogbo dójú káàdì tó jẹ́ òtítọ́ mú. Nǹkan tó yẹ ká ṣe ní Ayéfẹ́lẹ́, ẹ jọ̀ọ́, ibi báyìí. Nǹkan báyìí ni a gbọ́. Station yín la dẹ̀ ti gbọ́rù nǹkan bẹ́ẹ̀. At least ẹ tó wá fẹ́ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yín, at least ó ń tàn máa register. Ẹ ti mọ address ẹ̀, ẹ ti mọ kiri. The only thing ní kẹsàn án ní kí ẹ lọ bá Ayéfẹ́lẹ́. Nǹkan báyìí la gbọ́ ní time báyìí tí customer kan sọ báyìí. Ẹ jọ̀ọ́ ṣá lè rí. Táyéfẹ́lẹ́ bá dẹ̀ sọ pé ẹ lè rí àbí nǹkan kan, ẹ lè wá dìde o. Kí a sọ pé fẹ́ gbógun Táyéfẹ́lẹ́. Ẹ jọ̀ọ́ fẹ́ ní ẹlẹ́ni ilẹ̀ ní live ẹ̀. Ẹ ṣàánú Ayéfẹ́lẹ́, ẹ jọ̀ọ́ ẹni ẹlẹ́ni ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀. Kò sí bí ìwà àkà. Ayéfẹ́lẹ́ ò ṣe kà. Ayéfẹ́lẹ́ ò dẹ̀ kì í ṣe ẹni búburú. Èèyàn everybody is for. Wọ́n wà lively for everybody. Ẹ jọ̀ọ́ fẹ́ ní ẹlẹ́ni ilẹ̀ o. Ẹ fẹ́ àwọn èèyàn ayé ẹ fẹ́ ní ẹlẹ́ni ilẹ̀ o. Ẹni ẹlẹ́ni ò ṣe yìí. Wọ́n ní ìka tó bá ṣẹlẹ̀ lọ bá ń gé, àbí ṣe bí Yorùbá ṣe máa ń sọ ni. Ẹ wọ́ bọ̀bọ̀ yẹn lọ, ẹni tó sọrú ẹ̀. Ẹni béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ bó ló ti rí irú nǹkan báyìí kó fi hàn yín. Èwo tún ni ọmọ ọlọ́mọ tó wá ń pariwo Ayéfẹ́lẹ́ o, Ayéfẹ́lẹ́. Ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe. Ẹ máa ń sọ̀rọ̀ ká máa bẹ̀rù Ọlọ́run. Ẹ máa bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, èyí tí mo rí nìyẹn o. Advice tẹ́tú ní pé òtọ́rọ̀ dàbí ìsọkúsọ. Advice tẹ́ bá tún ní kẹ́tú wá fi sínú comment section. Ká tún gbọ́ advice yín. Ká gbọ́ ìmọ̀ràn yín bẹ́ẹ̀ sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ayéfẹ́lẹ́, èmi ò mọ̀ ọ́n bẹ́ẹ̀ tí amúlùúdùn ni. Amúlùúdùn ò dẹ̀ ṣe bí. That is the reason. That is the main word tí mo fẹ́ fún wa. Amúlùúdùn ò lè ṣe bí. Ẹ fa Ayéfẹ́lẹ́ lẹ̀ o. Ẹ ṣàánú ọmọ ọlọ́mọ o. Ẹ jẹ́ kó jèrè àwọn ọmọ ẹ̀ o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi subscribe, kẹ́ ẹ bá mi share, kẹ́ ẹ like. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.